ọmọ ológo. Baby bad belly people wọ́n bínú ọmọ ológo. They want make our day wọ́n bínú ọmọ ológo. Àjọ ronú àjọ dùnnú lójijì lòdì pọ́n bínú. Ara táwọn bá ṣe ń gbérí lójijì lòdì pọ́n lérí. Lẹ́yìn lẹ́ka àbọ̀ sí àfọ̀rọ̀wọ́ bẹ̀rẹ̀ sí o ti fat àfimú coke coke. So adéka sọ fún yín ni pé November 13 ọjọ́ kẹtàlá oṣù kọkànlá ìyá fẹ́ ṣe pàtí ní LTV8 ní Mariam Akiiki ọmọ ọ̀gá ńlá màmá ńlá ọmọ ọ̀gá ńlá òkè wọ́n fẹ́ ṣe pàtí wọ́n fẹ́ pé gbogbo ọkùnrin àti obìnrin àtọmọdé àti àgbà ẹ̀yin èèyàn wa ní Islam way ẹjọ́ àpèyìn ẹjáde ẹtúyà November 13 2022 ní LTV8 Mackay níbi ẹ̀yìn LTV8 gangan nínú ọgbà LTV8 gangan ni ẹ máa bá àwọn náà ń bẹ oríṣiríṣi ọ̀pọ̀ eléré Islamic singer gbogbo wọn ẹ máa bá wọn bẹ ọ máa wá kó tó pé máa gbọ́n fúnra rẹ̀ máa fọyín dáyẹ́rà yẹ́rà November 13 LTV8 Mariam Akiiki màmá ńlá ẹ ṣe àwọ̀ ẹ máa jẹ́ nìyẹn èmi náà kí ẹ o.